ẹ̀yin èèyàn mi ẹ wá wo Fúnkẹ́ Akíndélé àti Kìtì Abíọ́lá àrà tí wọ́n dá nílùú Ìlọrin. Mo kí wa káàbọ̀ sórí ìkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV. Ẹ ṣé bí ẹ ti ń wò wá ní gbogbo ìgbà tí ẹ wá máa ń kàn sáwọn ètò tá à ń gbé jáde níkànnì yìí. Ẹ máa fi gbogbo ìgbà wá sórí ìkànnì yìí, kẹ́ mọ́ pín, kẹ́ mọ́ share, kẹ́ dẹ̀ máa kọ́mẹ̀ǹtì. Ẹ jẹ́ mọ́ já yín sí Fúnkẹ́ Akíndélé. Ṣé mọ̀ pé lẹ́nu àìpẹ́ yìí ni wọ́n ń sọ̀rọ̀ nípa sinimá tó ṣẹ̀ gbé jáde tí ó dẹ̀ ń ṣe àfihàn rẹ̀ lọ́wọ́lọ́wọ́, ṣùgbọ́n ìlú Ìlọrin ló lọ lásìkò yìí. Fúnkẹ́ Akíndélé àti Kìtì Abíọ́lá ó mú Fúnkẹ́ Akíndélé lọ́wọ́. Wọ́n mọ̀ pé wọ́n ní igi kan kì í dágbó ṣe. Àwọn méjèèjì wọ́n jọ kọ́ wọ́n rìn pẹ̀lú kẹ̀tíkẹ̀tí ọ̀pọ̀lọpọ̀ àwọn èrò lẹ́yìn. Wọ́n lọ sáàfin His Royal Highness Alhaji Dr. Ibrahim Zulu Gambari CFR Emir ti ìlú Ìlọrin. Shehu Fúnkẹ́ Akíndélé wà nílùú Ìlọrin báyìí fún ìṣàfihàn fíìmù tuntun tí ó ṣẹ̀ṣẹ̀ gbé jáde tí ó pè ní Behind the Scenes. Ó kọ́ lọ ṣe kẹ́ẹ̀pẹ́ sí Emir ti ìlú Ìlọrin. Ó tún ṣe bẹ́ẹ̀ gba àdúrà lẹ́nu Emir ti ìlú Ìlọrin. Wọ́n ní àwọn àgbààgbà ló mọ ibi tígi ó wò sí bí ọmọdé bá ń gègé nígbó. Ẹ sì mọ̀ wípé àwọn àgbà la gbọ́dọ̀ sátọ̀. Wọ́n ní ọwọ́ ọmọdé ò tó pẹpẹ, tàgbàlagbà ọwọ́ kẹgbẹ́. Àwọn àgbàlagbà yìí náà ni wọ́n lè tọ́ni sọ́nà. Ẹ wo ohun tí ó ṣẹlẹ̀ láàfin Emir àti ìlú Ìlọrin. Ẹ wo àrà tí Fúnkẹ́ Akíndélé dá. Ẹ wo ohun tó ṣẹlẹ̀. Ẹ gbọ́ ọ̀rọ̀ tí Kìtì Abíọ́lá tó náà sọ níwájú Emir. Ẹ gbọ́ ohun tí Fúnkẹ́ Akíndélé náà sọ níwájú Emir àti ìlú Ìlọrin. Ìyẹn jẹ́ bó ṣe lọ lásìkò yìí. A tún gbé sí yín létí ni o. Ẹ ṣé tí ẹ ń bá wa kálọ lórí ètò níkànnì Òjó Awógbèmí Kábíyèsí TV. Fúnkẹ́ Akíndélé barista Fúnkẹ́ Akíndélé Amen. Sorry. Doctor.
والله يعصمك من الناس لا تخاف دركا ولا تخشى ولا حول ولا قوة ọlọ́kùnrin láti gbà yín ẹ̀yin a rí àpẹẹrẹ àpèjúwe tó pọ̀ púpọ̀ lára yín you lead by example látàárọ̀ tó ń sọ fún ọmọ yín ń bọ̀ wá lẹ́sìn ní ẹ̀rìtì rẹ̀ nítorí pé ẹ jẹ́ ẹni tí máa ń ta àwọn ọ̀dọ́kùn ẹ sì máa ń progress ọ̀dọ́ lọ́jọ́ yín lógójú ọmọ yín kí Abíọ́lá láti ibi ọ̀sẹ̀ kan ní ọ̀sẹ̀ fún bọ̀ wálé ó sì ń bọ̀ pẹ̀lú ọ̀kan aṣíwájú àwọn nínú ìjọ movie industry tó jẹ́ pé yín gan nu fáànù rẹ̀ lẹ́wà fáǹsì rẹ̀ ní Ògàdéré ọmọ ghetto pẹ̀lú bàbá máa ń gbogbo ẹ̀ léwọ́ Ayétòrò kẹ̀kẹ́ Ayétòrò kẹ́ Sùlíà kẹ́ Ayétòrò kẹ́ ọmọ yìí Fúnkẹ́ Akíndélé ara àwọn iṣẹ́ rẹ̀ tí ó ṣe fíìmù rẹ̀ kan bẹ tó jáde tí wọ́n fẹ́ fi hàn nílọrin lónìí ni ọmọ yìí kí Abíọ́lá pèsè pé Fúnkẹ́ Akíndélé ń jẹ̀ràn láti déwájú yín kó wọ́n á gbàdúrà iṣẹ́ táwọn ṣe yìí àti pé kó wọ́n á gbàdúrà ẹ̀yin àgbàlagbà pé ó mọ rírì tí ń jẹ́ ọba torí ọmọ tí àgbàlagbà tọ́ náà lòun náà ti bílẹ̀ lò ìgbọ̀ngàn yìí wọ́n wọlé ohun tó tẹ̀lé oṣù kẹta tó ní wọ́n wá láàárọ̀ yìí wọ́n bá pẹ́ lójú ọ̀nà wọn láwọn ní ó dọ̀ báyìí sọ fún ilé nípò sí wàhálà ẹ̀tọ́ bá dé sí ẹ̀mọ̀ rẹ̀ tirẹ̀ àwọn ọmọ yìí wọ́n ń bọ̀ wálé ẹ̀ ká kọrin fún wa a ní bàbá kan. Bàbá wa tó mọ ìyá ọmọ. Bàbá wa tó mọ ìyá ọmọ. Bàbá wa tó mọ ìyá ọmọ. Fúnkẹ́ Akíndélé lọ́wọ́ wájú yìí Sùlíà kan Ayétòrò kẹ́ tẹ́lifà tó kọ́ àwọn wájú yìí wọ́n máa ń gbàdúrà lọ sí tọ́wọ́ wá àti gbogbo àwọn àjọ rẹ̀ yìí náà gbogbo àwọn ọmọ yìí tí wọ́n ṣe iṣẹ́ tíátà ni wọ́n tẹ̀lé àti aláwàdà Sùlíà kan Ayétòrò kan ọyọ́ lè fẹ́ sọ̀rọ̀ wọ́n sì rí ẹgbẹ́ tẹ́lifà àbẹ́fẹ́ wọ́n lè dáadáa ni ọ̀yà sọ̀rọ̀ níwájú wa. Latuka milanas, latahaburaka wala tasha, wala haula wala quwwata illa billahi al-azim. Àmín, àmín Ṣéhù. Láti wá síbi lẹ́nu torí pé èmi náà mo gbà ládùúrà pé kí n lè àgbà mo ti ṣiṣẹ́ gan-an fẹ́ràn iṣẹ́ gan-an tó bá ní pàtí yá ẹ̀rí rí níbẹ̀ òṣùwọ̀n tó bá ti ní iṣẹ́ yá ó máa wà bẹ́ẹ̀ iṣẹ́ dẹ̀ ló pé mi débi lẹ́yìn iṣẹ́ ṣe gbé mi débi wí pé tí o bá tẹ̀ pámọ́ṣẹ́ a máa gbé e débi àdúrà a máa gbé e débi gíga ẹ̀gbọ́n mi ti sọ fún mi. Nagajeka doctor Muritala. Àmín. Uba. Ẹ̀pẹ̀ fún wa. Ẹ̀mí yóò kún jù báyìí lọ lágbára Ọlọ́run. Àmín Ṣéhù. A dúpẹ́ pé Ọlọ́run ṣe wá lẹ́ni tó wálé lónìí tá a sì lẹ́ni tí mú àwọn pàtàkì wálé.
ìbẹ̀rẹ̀ sí wálé ọba mi kábíyèsí ni mo ń gbé mi wá ń gbà kí n wálé kí ó kí n sì wá wo bọ́ọ̀lù lọ́dọ̀ ọmọ nígbò ṣùgbọ́n a dúpẹ́ pé alhamdulilayi oore tí ó ti ta arún lé jáde tí ó sì ní dìbàjẹ́ ọlọ́wọ́ sì jọ máa pọ̀ sí i gbogbo orígun mẹ́rẹ̀ẹ̀rin ayé kò sẹ́ni tí èyí jẹ́ ìran bí ń wíwá láti wá so oríire kún oríire àwọn ọmọ wa kó fọ̀ pé lọ́dọ̀ yín bíbí ni ọdún tí wọ́n á kó fà lónìí ẹ̀dá pẹ̀tù fún wa náà ni lágbára ọlọ́run ẹ̀mí yóò gún bàbá ẹ̀mí yóò gún bàbá ẹ̀ ní tẹ́ lágbára ọlọ́run ẹ̀ ní tẹ́ lágbára ọlọ́run ọdún ìfẹ́ wa ìfẹ́ tẹ́ ní sí youth pẹ̀lú ògo ọlọ́run ẹ jèrè gbogbo alágbára ọlọ́run àní sọ́kúmọ́ yín lójú àní sọ́kúmọ́ yín lójú fíìmù wa ni a wá ṣe àfihàn rẹ̀ nílọrin tá a bá sì kọ́kọ́ débi bí kì í ṣe nǹkan tó dáa rárá àti ká kọ́kọ́ déwájú yín náà èdè bá fa àlùbáríkà sí behind the scene ní title ọ̀hún náà làwọn àdìbí aṣọ behind the scene yìí ti ní àlùbáríkà ọ̀pọ̀lọpọ̀ tó fa àlùbáríkà sí jù báyìí lọ afẹ́ kí fíìmù yín kó lọ 3 billion lágbára ọlọ́run inshallah 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 ẹ ṣeun gan. ọlọ́run fi náà balẹ̀ wọn àgbẹ̀ gba òyìn tó látara rẹ̀ tí ń retí bí wọ́n bọ̀ àdúrà náà ni ọmọ yẹn Fúnkẹ́ Akíndélé barista náà kọ́ rẹ̀ fídì Leonard College ọlọ́kùnrin láti ìdílé ìdílé presiding officer presiding judge fún Lagos State Lagos Court of Appeal Division ọmọ yẹn Fúnkẹ́ Akíndélé akọni níwájú adájọ́ òun náà wá gbàdúrà pé àdúrà yẹn tó gbà tẹ̀tọ́ wá ní lọ́jọ́ pé sírò máa wá SCN ni wọ́n ní sí fọ́sùn bàbá sínú àgbẹ̀dọ̀ Nàìjíríà ni wọ́n Sudan Bari Chambers lẹ́kọ̀ọ́ náà ni wọ́n ọlọ́kùnrin láti àṣírí àdúrà àṣírí tó wá sí ni àdúrà ni wọ́n fi lọ sí. Àmín. Bismillahirrahmanirrahim. Àmín. Àmín ṣe. Wọ́n ní adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run ṣùgbọ́n ẹni tọ́lọ́run bá fẹ́ fọ̀nà mà ní júwe ìbúdádúrà àti ìgbà fún. Wọ́n lá adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n lá tó dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run wọ́n ní kádìláàdì alhamdulillahi rabbil alamin. Fúnkẹ́ Akíndélé wọ́n ní gbogbo ayé ní wọ̀ wọ́n láti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run báyé rí ọ wọ́n sì yọ sí dáadáa wọ́n ní dáadáa pátápátá ní ayé rí ọ sí. wọ́n lọ́ọ́ máa pààyàn lẹ́rìn adẹ́rìn kòsónú wọ́n ló gbọ́dọ̀ máa gbàlagbà gbàgbérò ló ti pẹ́ lẹ́tẹ́lẹ̀ ọ̀nà rẹ̀ ní gbà ọmọ yìí èyí rẹ̀ pé ẹni ìlú pé ilé pààyàn lẹ́rìn lọ́wọ́ wọlé láti rí. wọ́n lé fíìmù tó ṣe yìí tó wá gbà lọ́dọ̀ àwọn yìí oníjàsí wọn fún ọ. wọ́n lé ọ̀pọ̀ wọn wà mú àrísìkí wa ẹ̀mí rẹ̀ wà kún ọlọ́làbíà. wọ́n ní nítorí olówó mọ́ ọlọ́run tún ṣe owó rábà fún ọ owó tí dẹ́rù bóṣì ọlọ́run tún ṣe fún ọ. wọ́n ní ọlọ́run bá ṣe owó náà fún ọ àlàáfíà lè yẹn fi gbádùn owó wọ́n ní tó bá kú kékeré nǹkan yóò dìde lẹ́lẹ́ni wọ́n lè mí èrè òní kú ẹgbẹ́ ló kú ìgbésẹ̀ tó ṣe dáadáa ó fi àgbo ara jẹ́ àtàwọn ọmọ rẹ̀ náà wá jẹ́ èèyàn àdúgbò ẹ̀mí rẹ̀ wọ́n ní yóò sì dáa fún ọ̀ka yẹn. wọ́n ní ìwọ àti cute Abíọ́lá àti gbogbo àwọn tó tẹ̀lé yín wá. gbogbo èyí tẹ̀ tẹ̀lé wọn wá gbogbo àti gbogbo tẹ̀lé wọn wá sàmì ló kù. wọ́n ní gbogbo ayé àlè àlùbáríkà aláàlá wọ́n ní ká ké fàájì àlọ́rin fún. Fatiha. Àlùbáríkà alihamudulilayi rabbil alamin arrahmani arrahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in
ìdìnnà siratal mustaqima siratal ladzina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin. wọ́n lẹ́tọ̀ padà sí ààyè ní pẹ̀lú alihamudulillah ọlọ́run wà nípa àkórí wa. àmín. ọlọ́run dúpẹ́ ẹ̀kọ́ wa lójú àwọn náà rí ọmọ táwọn ń wò lójúmọ́ náà nìyí. wọ́n ní ṣùgbọ́n wọ́n ní káwá káṣe ṣùgbọ́n subhana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al-mursalin alhamdulillahi rabbil alamin. Orí rẹ̀ ò ní burú.